Àdúrà mi fún ẹ nínú oṣù ni pé ọkàn á balẹ̀. O ò ní rí wàhálà, wàhálà ò ní wọnú ìrìn àjò ẹ, o ò ní láṣìírí, ọkàn á balẹ̀. Ọdún yẹn á tura, kò ní le koko mọ́ ẹ. Oṣù yìí máa dá lórúkọ Jésù Kristi. Ìwọ ṣáà ní ìgbàgbọ́. Ọlọ́run á wà ńbẹ̀ fún ẹ ju ẹ̀bẹ̀ àdúrà ẹ lọ. Ọlọ́run máa pa wíwọlé ẹ mọ́, jíjáde ẹ Ọlọ́run máa pa mọ́. Níbi tó lára tó ní ènìyàn dé, o ò ní gba lẹ́tà ìbànújẹ́. Wọn ò ní fi lẹ́tà ìbànújẹ́ ránṣẹ́ sí ẹ. Ayọ̀ Ọlọ́run á máa jẹ́ titi ẹ ní gbogbo ìgbà. Ìwọ ṣáà ní ìgbàgbọ́. Bí Olúwa ti ń bẹ, tí agbára ẹ ń bẹ pẹ̀lú ní orúkọ Jésù Kristi nínú oṣù tuntun yìí, ọwọ́ ẹ máa ba ohun rere máa tọ̀ ẹ wá, ohun rere máa wá ẹ rí lórúkọ Jésù. O ò ní bá wọn lògbà nínú àìsàn, o ò ní fi àìsàn lògbà nínú oṣù yìí. Nínú oṣù yìí, ọkàn ẹ á balẹ̀. Àdúrà mi ni ẹ fún ẹ nínú oṣù yìí. Lórúkọ Jésù Kristi, ọkàn á balẹ̀ nínú oṣù yìí. O ò ní dààmú, wọn ò ní dààmú lórí ẹ. Àwọn ọmọ ẹ wọn ò ní di ọ̀tá ẹ lójijì lórúkọ Jésù. O ò ní di ẹni tán ń gbé kiri lórúkọ Jésù. Bó ṣe máa rí nìyẹn pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Àwọn ènìyàn Ọlọ́run á sì sọ pé àmín, àmín, àmín lórúkọ Jésù. Àlàáfíà ni fún yín.